ohun tá a bá fi sílẹ̀ léwúrẹ́ gbé kéwúrẹ́ ayé má má gbé wá lọ́mọ ọmọ tá ò bá tọwọ́ ẹkùn ayé ẹgbẹ́ lọ kẹ́kùn ayé má má gbé wá lọ́mọ ìyá ìyá ta wálẹ̀ ìyá ìyá ó yẹ kó dénú ọlọ́mọ ojú mẹ́rin ló ń bímọ ṣùgbọ́n ìgbà ojú ni wọ́n mọ́ ọmọ tá a kọ́ agbélé tá a kọ́ ta ọmọ tá a tọ́ akẹ́ṣọ́ tá a níta ọmọ nìgbẹ́ ọmọ lọ́la ọmọ lọ́la ọmọ ní ọmọ lájẹ ọmọ lẹ́wà ọmọ lẹ́ṣọ́ ó dá mi ò dá ó lè dá ó sàn bí ó sàn á lè sàn ìgboyà àtàdúrà yóò gbà yóò dá ìyá ìyá ta kù wálẹ̀ àlùjọ́jọ́ kíjọ́ ìyá ìyá ta kù wálẹ̀ àlùjọ́jọ́ kíjọ́ ẹ má fọmọ sílẹ̀ fún ìyà jẹ àlùjọ́jọ́ kíjọ́ ẹni tó bímọ ló yẹ kó ọmọ ẹ̀ tọ́mọ àlùjọ́jọ́ kíjọ́ orí fún alọ́mọ rẹ̀ bí ti Samuel wọ́n bá sàkún ó gbẹ̀kọ́ ó sì ṣe wúre. If you spend it wrong, you go spoil the child, I hope you know. Train them with the love of God, I beg you. Orí aláìgbọ́rọ̀ fún wọn, àṣà ni àgbà fún wọn lójú, àṣà ni àgbà jọ wọn lójú, àṣà ni. Ọmọ mi, bàbá tó ń dada, ọmọ mi, wọ́n lè kí n dada. Ìyá ìyá ká wá jẹ́ o, àlùjọ́jọ́ kíjọ́. Ìyá ìyá ká wá jẹ́ o, àlùjọ́jọ́ kíjọ́. Ẹni tó fi mọ́ ló yẹ kó ọmọ àlùjọ́jọ́ kíjọ́ ẹni tó bímọ ló yẹ kó wọ ọmọ àlùjọ́jọ́ kíjọ́. ìyá ìyá ta kò wálẹ̀ o. àlùjọ́jọ́ kíjọ́. bàbá ta kò wálẹ̀ o. àlùjọ́jọ́ kíjọ́. ẹ̀yin èwe wòye ta kò wálẹ̀ o. àlùjọ́jọ́ kíjọ́ ewé ìwòyí. àwa ni adarí ọ̀la. àwọn tó ń gbọ́ wa ní àti àwọn tó ń wò wá lórí ẹ̀rọ ayélujára wọ́n á rí i pé ayọ̀ yẹn kún ọkàn wa lọ́tọ̀ lénìí. Bẹ́ẹ̀ni. ẹ máa rí i pé torí pé ayọ̀ la bá wọnú ọdún yìí léyìí tá a nígbàgbọ́ tó sì dá wa lójú pẹ̀lú ìgbàgbọ́ tá a ní pé àti àwa àtàwọn olùfẹ́ àtàwọn olólùfẹ́ ètò ewé ìwòyí nìkan ní tó gbà ayọ̀ tá a bá wọnú ọdún yìí òun náà la fi parí rẹ̀ láṣẹ Ìdùmarè. àmín gbogbo èèyàn tẹ̀ ń jẹ́ ayọ̀ ẹ̀jẹ̀ wa kan dún ẹ̀jẹ̀ wa ní nǹkan ọdún gbogbo ẹ̀yin ayọ̀ ẹ̀jẹ̀ wa ní nǹkan bẹ́ẹ̀ ni ẹ kú lé bàbá rí ẹni tó tójọ́ méjì tójọ́ mẹ́ta ẹ kú àti báyìí òun náà la máa ń kíra ẹni a kí gbogbo àwa olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùngbá àti àwọn olólùfẹ́ ètò ewé ìwòyí ẹ wo ìgbàlásọ ìgbàlẹ̀wù Ọlọ́run mi lágbára lórí ọmọ ẹ̀dá ènìyàn torí pé aṣọ kan ń bẹ tá a bá ti dá nígbà kan rí tí tó máa tó àkókò kan tí ò tó ní wọ ìgbà mọ́ la fi sọ fún wa pé ìgbà lásọ ìgbàlẹ̀wò gbogbo nǹkan ní àsìkò wà fún ọ̀tọ̀ lásìkò ọyẹ́ ọ̀tọ̀ lásìkò ooru ọ̀tọ̀ lásìkò ẹ̀rùn ọ̀tọ̀ lásìkò òtútù ọ̀tọ̀ lásìkò ọ̀gẹ̀nẹ̀ntìn ẹ wo àsìkò àti ìbẹ̀rẹ̀ ọdún titun la wà yìí ṣe rí ètò ewé ìwòyí lónìí a fẹ́ síra wa létí ni bá a ṣe fẹ́ rìnrìn àjò ọdún 2022 tí àwa náà fi wá rí pé a rí nǹkan tọ́ka sí pé báyìí ni báyìí ni báyìí ni ẹ kú lélẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ewé ìwòyí níkànnì Tùngbá káàkiri àgbáńlá ayé àti ẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀rọ ayélujára Olasupo Taiwo lórúkọ tèmi olùkọ́ àgbà gbogbo orí rédíò báyọ̀ bá gbogbo Tùngbá káfàtà ló ń kí pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ tún kún ojúmọ́ mọ́ lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ ni àkí gbogbo èèyàn olólùfẹ́ wa nílé lóko lọ́nà lọ́dọ̀ bí ẹ ti ń gbọ́ ètò ewé ìwòyí bẹ́ẹ̀ ni ètò ewé ìwòyí tèmi a máa kọ́kọ́ máa ṣe nínú ọdún 2022 ó sì jẹ́ pé a fi dábàá Yorùbá ní ìjẹjọ ẹ má bínú sí wa ẹ wo ẹ máa gbádùn ètò ewé ìwòyí dáadáa ẹ̀yin ewé ìwòyí ẹ̀yin ewé ìwòyí mo lè pẹ́ gbádùn ètò ewé ìwòyí tí a ṣe ní ọdún tó kọjá bẹ́ẹ̀ ni a tún ṣe ọ̀pọ̀ ọdún ewé ìwòyí nínú ayọ̀ àti àlàáfíà
ẹ̀yin èwe wòyí gbogbo àsìkò ní ìbẹ̀rẹ̀ ọ̀tun ilé ayé yìí kì í ṣe fún rírètí bẹ́ẹ̀ ni ó wà fún wíwá àti ṣe nǹkan àti jẹ́ nǹkan gidi àwọn gan wọn la fẹ́ jẹ́ nínú ọdún tuntun yìí ṣáà ti rò wípé ní ọdún tuntun yìí o mo fẹ́ ṣe báyìí o nǹkan rere báyìí mo fẹ́ ṣe o ṣé o ti ní ìpinnu láti jẹ́ nǹkan báyìí kì àbí kìkan ṣe pé ọdún yìí ti wá o ti wá ṣáà nìyẹn ṣé o ti ní ìpinnu pé nínú ọdún 2022 yìí o máa fi gbé nǹkan rere ṣe tẹ́ pé ọdún tó ń bọ̀ wá nínú ọdún yìí náà wá ti máa rira yìí pé ọdún 22 ó dáa fún èmi ó dáa fún ẹ̀yin torí pé tá a bá ṣiṣẹ́ sí náà ni o tá a bá kàn jókòó rẹpẹtẹ pé ọdún 2022 yìí máa dáa ọwọ́ wa ló wà àti jẹ́ nǹkan gidi ọwọ́ wa ni ó wà nítorí náà ẹ̀yin èwe wòyí gbogbo nǹkan tá a bá rò pé a lè ṣe ìpinnu wa láti jẹ́ nǹkan rere kì í ṣe ẹnu nìkan la máa fi jẹ́ adarí ọ̀la o ìpinnu bẹ́ẹ̀ ni tá a bá dẹ̀ tún fi mu ní iṣẹ́ lọ́kùnkúndùn ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ láṣẹ rere láṣẹ yọrí èwe wòyí àwa ni adarí ọ̀la ètò tó ń gbé àṣà tó ń gbé èdè wa ní àrùgẹ ni orúkọ tèmi òun náà ni Olúṣúsì tí mo mọ̀ sí àǹtí Sarah ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò èwe wòyí nìkan ní Tùngbà FM. bẹ́ẹ̀ ni ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni ẹni gbẹ́kẹ̀lé ènìyàn á pàdánù òfo á pàdánù ohun mèremère kìnìún nígbàgbọ́ nínú rẹ̀ ló jẹ́ kó di ọba ẹranko ìwọ náà gbẹ́kẹ̀lé Ọlọ́run àti nínú ara rẹ nínú ọdún tí a wà yìí ọdún 2022 kó o dẹ̀ tẹpá mọ́ iṣẹ́ mọṣẹ́ tó bá ń ṣe dáadáa ẹ̀kọ́ ló wọ́n kọ́ ni àbíwé ló ń kà ìwọ náà fojú sí dáadáa báyẹ̀ pé àgbàwò yìí náà lẹ́yìn náà ẹ̀yin náà má ṣe ṣèmẹ́lẹ́ o ẹ má yọ̀lẹ́ ẹ̀yin náà ṣe kí ni ẹ tẹpá mọ́ iṣẹ́ yín ọdún yìí á sì wá sí ire ayọ̀ ìbùkún ìgbéga àti ilẹ̀kùn ojú rere lágbára Ọlọ́run orúkọ tèmi náà ni Adetola Adio tẹ́ ẹ mọ̀ sí àǹtí T mo ní pé tó lè pè mí náà ní ìyá ìwé mo kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì Tùngbà rédíò nígbà tí gbọ́ wá ní àárọ̀ tòní lórí Facebook live náà lórí Tùngbà FM live ẹ̀yin tẹ́ ń wò wá ojú yóò ní fọ́ o ẹ̀yin tẹ́ ń fi owó náà ra data láti máa wò wá náà àpò yóò ní gbẹ lágbára Ọlọ́run ọdún yìí agun ohun mèremère ohun ọ̀tun àtòhun ìgbéga wá sí ọ̀dẹ̀dẹ̀ wa ètò ìpín sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ abala ìkíní náà ni abala ṣòmùwé wọ́n tọrọ bá sọnù òwe la fi ń wa owó ìmọ̀ràn owó ìṣítí owó ìbáwí owó ìrẹnisókè owó ìkìlọ̀ abala ìkejì náà ni abala ǹjẹ́ ìwọ mọ̀ níta ó ti máa ṣàlàyé àwọn ohun mèremère tó ti ṣẹlẹ̀ lórí Nàìjíríà sẹ́yìn àti ní àgbáyé pẹ̀lú nínú ẹ̀ náà ti máa ṣàlàyé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lápapọ̀ èyí tó wá kẹ́yìn tí ẹ̀yin èwe wòyí ní ìfẹ́ tí láti máa gbọ́ láti pè wọlé torí àǹfààní wà fún ẹ̀yin èwe láti pè wá wọlé sórí ètò yìí náà torí àìmọye ètò la máa ń ṣe lórí nínú iṣẹ́ rédíò Tùngbà yìí ṣùgbọ́n èyí tó jẹ́ pé fún àwọn ọmọdé pàtàkì òun náà ni èwe ìwòyí nítorí náà ẹ̀yin mọ́mì wa ẹ̀yin dáàdì wa ẹ jọ̀ọ́ ẹ fún àwọn ìwòyí ní àǹfààní láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn àti pè wọlé sórí ètò ní abala tó kẹ́yìn tàbí ní abala ìdáhùn sí ìbéèrè nítorí náà ẹ má yí kúrò ń bẹ̀ Tùngbà rédíò lọ bíbá yìí èwe ìwòyí àwa ni adarí ọ̀la. Abiyamọ tọ́jú ọmọ tọ́lọ́run fún ẹ tó bá dàgbà tán kó bá lè dára fún ẹ tábà lọ sọ́jà ọmọ ní káràkátà ṣọ tábà taṣọ tán ká fowó ẹ ká fi tọ́mọ. ló jẹ́ ń sọ pé ọmọ dàbí ọbẹ̀ lọ́mọ o bó bá gbélé náà ò ní jẹ́ kíkan rẹ̀ bó dọ̀la tọ́jú ọmọ rẹ gbogbo òbí alálùbáríkà àṣeyọrí ọmọ nìdùnnú abiyamọ ò bó bá dọ̀la ọmọ o. Abiyamọ tọ́jú ọmọ tọ́lọ́run fún ẹ tó bá dàgbà tán kó bá lè dára fún ẹ tábà lọ sọ́jà ọmọ ní káràkátà ṣọ tábà taṣọ tán ká fowó ẹ ká fi tọ́mọ. kò sáṣọ tuntun ṣe tábà ti gbé wọlé kan
ọmọ láṣọ ọmọ ní bẹ́ẹ̀ kò sí bá ṣe lè tọ́jú aṣọ tó tí ò ní padà yá bọ́dọ̀lá ọmọ tá a bá tán ló máa fún wa nísìnyí ó bá dọ̀lá àbíyamọ tọ́jú ọmọ tọ́lọ́run fún wa tó bá dàgbà tán kó bá lè dára fún ẹ tábà lọ sọ́jà ọmọ ní kára kàtàṣọ tábà tàṣọ tán ká fún ẹ ká fi tán lọ. ewé ìwòyí àwa ni adarí ọ̀la ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ewé ìwòyí àwa ni adarí ọ̀la. akíkú ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ padà sórí ètò ewé ìwòyí ẹ̀fẹ́ ìtẹ̀sẹ̀ yìí sí ìkànnì Tùngbá ewé ìwòyí náà ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀dẹ̀ fásikò ìsọfún pé ẹ ti lè wò wá lórí ẹ̀rọ ayélujára ìyẹn lórí Facebook wa Tùngbá FM Live Tùngbá FM Live ẹ máa wò wá kétékété bá ṣe ṣe nílé àgọ́dù bẹ́ẹ̀ ni gẹ́gbà sọ fún yín pé ní abala alábala ni ètò ìwé yìí pín sí abala kìíní tó jẹ́ abala ṣòmòwe òun náà ni àbọ̀ sí báyìí ṣòmòwe abala kejì tó jẹ́ ìjẹ́ ọmọ àti ìbọ̀ sí Ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀ ni abala kìíní ìyẹn abala ṣòmòwe ẹ̀bá Yorùbá ṣẹ́ mòwe wọ́n máa mọ̀wé kẹ́ àti tí ìṣẹ́ mòwe wọ́n mọ̀wé jù. bẹ́ẹ̀ ni òwe alákọ̀ọ́kọ́ tó wà lọ́dọ̀ mi bí òun ló pé ọ̀pọ̀ ẹ̀wà kò lóhùn ẹ̀kú ìkòkò àwọn tí ń bẹ nídìí agbada ẹ̀wà ni ò jẹ́ ọ̀pọ̀ ẹ̀wà kò lóhùn ẹ̀kú ìkòkò àwọn tó ń bẹ nídìí agbada ẹ̀wà ni ò jẹ́ ẹ̀bẹ́ níta bá wo ìkòkò dáadáa ẹ̀wà àwọn tó ń bẹ mẹ́ tó ń dáná tó ti ń fọwọ́ re jẹ ẹ̀dẹ́sà tó ti ń re jẹ tó ti ń re jẹ ẹ̀wà yẹn ò lè kún ẹ̀ ní kò sọ pé wíwá òun kò lè wú ṣùgbọ́n àwọn tí ń bẹ níbẹ̀ kí ni òwe ìtumọ̀ sí ó túmọ̀ sí pé àwọn olùmíì tẹ́ bá ń wò wọ́n pé ẹni yóò tẹ̀ lè rọ ẹ lágbájá lọ́wọ́ kò lè rọ tàmẹ̀dù lọ́wọ́ kò lè rọ kíní kan lọ àwọn tó ń pọ̀ ẹ láyìíká ẹ ẹ̀yìn ti béèrè wò àwọn tí ń bẹ láyìíká tí wọ́n ràn lọ́wọ́ àwọn tó ń bẹ láyìíká yẹn tó ti ràn lọ́wọ́ àwọn ní kọ́ wá tó ṣe kíni káwọn náà tún wá ran àwọn ẹlòmíì ní ọwọ́ kì í ṣe pé bóyá ẹni tó fẹ́ ṣe kò lè ṣe dé ìta tán ṣóye yín kì í sọ pé kò wọn ò lè ṣe dé ìta tán ṣùgbọ́n àwọn tí ń bẹ ní àyíká tó ti ràn lọ́wọ́ àwọn tí ń bẹ ní àyíká tó ti ràn lọ́wọ́. kì í ṣe pé kò fẹ́ ṣe ṣùgbọ́n àwọn tó wà ní sàkání rẹ̀ ni wọ́n sọ pé ṣé wọ̀ nìkan ni wo fílẹ̀ jẹrẹ wo ọ̀pọ̀ alágbà ló danú délẹ̀ àmọ́ èyí tí ló rà ẹlòmíì ò tún sọ pé lára àwọn tó fẹ́ràn lọ́wọ́ gan ni yóò tún sí ọ bẹ́ẹ̀ni ẹni náà yóò wà káwọ́ kù kì í ṣe pé kò lè lọ́kàn láti ṣoore ṣùgbọ́n àwọn tó sọ̀gbà yíká àwọn tó sọ̀gbà yíká ní òfin láti gbàdé wá wo àwọn tó sọ̀gbà yíká yẹn àwọn ọmọ máa rí nǹkan gbà o ṣùgbọ́n àwọn tó ń bẹ láyìíká yẹn ni ò jẹ́ láti lè jẹ́ kó ṣe eré yẹn dé ìta nítorí náà àwọn ìwò yìí tá a bá wà ní irú ipò yẹn ẹ má yẹ kí a ní irú ìwà yẹn torí pé irú ìwà yẹn kò bójúmu kò dáa fọmọlúàbí tàbá ní ẹni tó fẹ́ ṣe fọmọlà kejì ẹ jẹ́ ká fílẹ̀ kó ṣe fọmọlà kejì torí pé wọ́n ti sọ pé ẹni tó bá fún ni ọ̀pọ̀ ló máa fi ìgbà ní nítorí náà ẹ má yẹ ká wà nípò pé má ṣòro fẹ́ ni báyìí má ṣòro fẹ́ ni báyìí irú ìwà náà kò dáa ó wíyé sọ pé ọ̀pọ̀ ìwà kò lóhùn òkú ìkòkò àwọn tí ń bẹ nídìí àgbàdà ìwà ni ò jẹ́. ṣé ẹ mọ̀wé. mo mọ̀wé. ṣé ẹ̀yin mọ òwe. mo mọ̀wé. òwe ẹlẹ́ẹ̀kejì tó wà lọ́dọ̀ tèmi ń bí sọ pé ẹni tí ó lé nǹkan níwájú á fi àwọn nǹkan mìíràn sẹ́yìn ẹni tí ó ń lé nǹkan níwájú á fi àwọn nǹkan mìíràn sẹ́yìn owó yìí ni pé ẹ jẹ́ ká wo bá a ṣe lo ọdún tó kọjá 2021 ká wò pé àwọn nǹkan wo la lé tá ò bá ká wá wò lọ́dún yìí pé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé mo gbọ́dọ̀ fi sílẹ̀ kí n lè bá a mú nǹkan tó ṣe pàtàkì sọ wá rí nǹkan tó fẹ́ fi sílẹ̀ yìí ó máa jẹ́ pé nǹkan tó kàn nǹkan tó yẹ pé kò tíì kàn ló máa fi sílẹ̀ nígbà tó ọmọ tó wà ní bóyá GS3 tó lóun fẹ́ gun mọ́tò bọ̀gẹ̀nẹ̀ sẹ́mọ̀ pé n tó kàn kọ́ nìyẹn ṣùgbọ́n ó gbọ́dọ̀ kọ́kọ́ fi nǹkan yẹn sílẹ̀ kó wá wò pé kí ló máa tì mí lọ síbi mọ́tò bọ̀gẹ̀nẹ̀ yìí òun ni ẹ̀kọ́ ẹ̀ kọ́kọ́kọ́ mójútó ẹ̀kọ́ ẹ̀
ó lówó yẹn fi sọ fún wa wípé ẹni tó bá ń lé nǹkan yóò fi àwọn nǹkan kan sẹ́yìn òun lé nǹkan kan wájú òun nǹkan báyìí ó túmọ̀ sí pé wàá fi àwọn nǹkan kan tí ò tí ì kàn wàá fi sẹ́yìn èyí tọ́kàn tó ń lé yẹn òun ni wàá wá gbájúmọ́ kí á lè bá a rí nǹkan dìmú lọ́dún 2022 lówó yẹn fi sọ fún wa pé ẹni tó ń lé nǹkan níwájú á fi àwọn nǹkan mìíràn sẹ́yìn. òwe ẹlẹ́kẹta tí mo nígbà sọ pé dídùn ló ń dùn tá à ń bọ̀ rẹ́ jẹ̀kọ́ tilé oge tó ge jẹ dídùn ló dùn tá à ń bọ̀ rẹ́ jẹ̀kọ́ bá ti dùn báyìí a máa bá ọ̀rẹ́ wa jẹ̀kọ́ ṣùgbọ́n tilé oge tó ge jẹ àwa ìwé Ìwòyí gbogbo ìrọ̀ etí ẹ̀ bá gbogbo wa lọ́pọ̀lọpọ̀ tá a bá ní pé a lọ́rẹ̀ẹ́ pé torí pé kò ní ló ṣe ń súnmọ́ wa o torí ìfẹ́ tó ní sí wa ló ṣe ń súnmọ́ wa pàápàá jùlọ àwa gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ rẹ̀ tá à ń kó kiri ṣọ́rẹ̀ tí wọ́n ń kó kiri ṣó lè ṣe àǹfààní fún mi tí mo bá rí pé ọ̀rẹ́ tó ń kó kiri àǹfààní wà lára ẹ̀ tó máa ṣe fún wọn ní dáadáa tó bá fi súnmọ́ ẹ ìwọ náà súnmọ́ ẹjọ́ rẹ̀ dáadáa tí mo bá ṣe pé ọ̀rẹ́ tó ń kó yìí kò lè sáǹfààní kan lára ẹ̀ sí ẹ jìnnà tóun náà ṣùgbọ́n bá pé wáyé pé ẹni yìí lè fẹ́ bá mi ṣọ̀rẹ́ o ó ń súnmọ́ mi pẹ́kípẹ́kí o wọ́n náà wá wò wẹ̀ dáadáa òun náà tó lè ń súnmọ́ ẹ ó rí àǹfààní kan lára ẹ ló ṣe ń súnmọ́ ẹ kò pé òun náà náwọn kankan ṣùgbọ́n àǹfààní tó rí lára ẹ ló ṣe ń súnmọ́ ẹ nítorí náà dídùn ló dùn tá à ń bọ̀ rẹ̀ jẹ̀kọ́ tilé oge tó ge jẹ òun náà fúnra rẹ̀ ó ní ó wà lọ́wọ́ tiẹ̀ náà ṣùgbọ́n ìfẹ́ tó ní sí ẹ ló ṣe ń súnmọ́ ẹ ìfẹ́ náà ni mo fẹ́ kí gbogbo wa ní sí ara wa nínú ọdún tí a wà nítorí a ò lè tẹnikẹ́ni tì sẹ́yìn a ò lè sọ èèyàn nù a gbọ́dọ̀ tìyàn sẹ́yìn pé ta ló jẹ́ ta ni ẹ́ bó ló ti ṣẹ̀ wá tá bá ti rí èèyàn gidi ẹ̀jẹ̀ á súnmọ́ wọn káwọn èèyàn gidi náà bá dẹ̀ súnmọ́ wọn náà ká fà wọ́n mọ́ra ìtumọ̀ òwe yẹn nìyẹn. ewé Ìwòyí. àwa ni adarí ọ̀la. Àṣà tí wọ́n wá, wọ́n fẹ́ bí mẹ́rin àṣà wa. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ba òpó òwe ònílẹ̀
tolongo ọkọ dúdú àárọ̀ tolongo ọkọ rẹ̀ oṣù tolongo tó ṣùrù balẹ̀ so tó ṣùrù balẹ̀ so tó ṣùrù balẹ̀ so ẹyẹ mélòó tolongo ayé tolongo ọ̀kà dúdú àrò tolongo ọ̀kà rẹ̀rẹ̀ oṣù tolongo tó fìlù balẹ̀ so tó fìlù kalẹ̀ so tó fìlù balẹ̀. ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ẹ wo ètò ìwòyí tòní adùn yàtọ̀ torí pé a ṣe ń ṣọdún ni bẹ́ẹ̀ ni gbogbo àjọ máa ṣépọ̀ ni pẹ̀lú àwọn ewé ìwòyí àjọ ó máa ṣe ṣe kọjá ṣépọ̀ pé báyìí bá. lónìí gan ó ṣe ṣe kọjá pé àwọn ewé ìwòyí gan ni ó láǹfààní àti béèrè lónìí Bẹ́ẹ̀ni. àwọn wọn ó béèrè àwọn ni wọ́n dáhùn. àjọṣe ètò lórí atẹ́gùn lórí sí. ká tó wá bọ́ sí abala ìbéèrè yìí. ǹjẹ́ ìwọ mọ̀ wá lónìí? ǹjẹ́ ìwọ mọ̀ lónìí ọ̀rọ̀ àmọ̀ràn ni bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ àmọ̀ràn fún ọdún tuntun. ṣé ẹ rí nǹkan tó mú ọ̀rọ̀ àmọ̀ràn yìí wá màá ṣàlàyé fún wa. ṣé ẹ rí ọdún tuntun tá a mú yìí Adétọ́lá Sarah ọdún yìí ẹ jẹ́ ká wò ó pé èèyàn mélòó ni mo ràn lọ́wọ́ lọ́dún tó kọjá ṣé àwọn kan tiẹ̀ tara mi dìde lọ́dún tó kọjá àbí àwọn kan tiẹ̀ tara mi ṣubú ní lọ́dún tó kọjá ìbéèrè yìí òun la jọ fẹ́ jù fúnra wa ìmọ̀ràn tá a fẹ́ fúnra wa lónìí ni ìrànlọ́wọ́ pàápàá jùlọ àwa àgbà ìwòyí àwa ọ̀dọ́ ìwòyí tá a rí àwọn ìwé ìwòyí tó ń bọ̀ tí wọ́n ń gbìyànjú àti dìde sáà ràn wọ́n lọ́wọ́ ni àbá tó ń gbé wọn ṣubú. ọ̀rọ̀ rèé. ibi tá a fẹ́ sọ̀rọ̀ ni kódà láì ní dènà pẹnu ní tó mú ọ̀rọ̀ yìí wá ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí arákùnrin kan lọ́sẹ̀ tó kọjá ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ kejì oṣù kẹ́ni ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn arákùnrin lọ sí ilé ìjọsìn ẹ mọ̀ pé lásìkò yìí ọ̀kadà ó máa ń wọ́n díẹ̀ mọ́tò náà máa ń wọ́n díẹ̀ láti rí oníkálukú náà ti lọ sí ṣùgbọ́n arákùnrin yìí ó dó kékeré sí Gbósòrò ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ arákùnrin Ọ̀túnba ní Másáun Gbósòrò ní arákùnrin yìí ń gbé tí wọ́n ń gbọ́ ètò yìí báyìí wọ́n wá kọjá lọ wọ́n gbé mọ́tò wọn kọjá wọ́n wá tún wá padà tún wá rìfáàsì mọ́tò yẹn padà sẹ́yìn pé ṣé ń lọ ni wọ́n bá wọn yẹn wípé ṣé ń lọ ni àwọn ibi báyìí làwọn àwọn ń lọ sí Ìtàpárá ni wọ́n ẹ̀ ń lọ sí Ìtàpárá Gbósòrò ni mò ń lọ sí kí n gbé kódà kó tiẹ̀ jẹ́ torí àwọn ọmọ tí mò ń wò pẹ̀lú yín nǹkan tó sọ nìyẹn pé ẹ̀yin àtàwọn ọmọ báwo lẹ ti fẹ́ ṣe ọ̀kadà wo ló fẹ́ gbé yín ọ̀yẹ̀ ìwọlé sí mọ́tò ó dẹ̀ gbé àwọn ẹni yìí ibi tí arákùnrin yìí ń lọ ó gbé àwọn ẹni yìí débẹ̀ ẹ wá wò ó nǹkan kan tó ó múmú láyà mi ni pé báwo lẹ ṣe fẹ́ gun ọ̀kadà pẹ̀lú àwọn ọmọ yìí sẹ́mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni ẹ wò ó ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ìdílé kan níbẹ̀ yẹn lásìkò tí wọ́n nílò ìrànlọ́wọ́ àti ẹ̀mọ́ orí ìjàmbá gan tẹ́kọ̀ máa wà fáwọn àwọn ènìyàn tẹ́kọ̀ wá lásìkò yẹn tó bá gun àwọn kìíní ṣùgbọ́n ó ti ràn wọ́n lọ́wọ́. ẹ wá wo nǹkan tí Ọ̀túnba ní Másáun ṣe tó wù mí ni o wọ́n ti lọ wọ́n tó wá padà pé ibo lẹ̀ ń lọ ẹ dákun èwo ni àwa ń ṣe bẹ́ẹ̀ sáwa ń wò pé sáwa náà tó ń wò pé bọ́ bá ṣe rí ẹ ṣe ra yín mi kú mọ́ ẹni àmọ̀ rí kọ̀ bá kú bẹ́ẹ̀ bá ṣe rí ẹ ṣe ra yín èmi kọ́ ni mo fi yín sọ̀nà ṣọ́ọ̀ṣì sáwà lódò kékeré kẹ́ tó ní Ìtàpárá lẹ ti ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀yin lẹ mọ̀ ẹ wo olú tárákùnrin yìí ṣe Adétọ́lá Sarah kẹlẹ̀ rí sí. fọ́dọ̀ tèmi o ohun tó ṣe dáa púpọ̀ torí lọ́wọ́ tí a wà yìí a ò lè dá nǹkan ṣe àpéjọpọ̀ ọwọ́ ló ń gbẹ́rù dòrí tí wọ́n ní pé èmi nìkan náà mo wà jẹ́ kí n dá eré yìí ṣe tí àìmọye èèyàn lẹ́gbẹ̀ẹ́ yín láyìíká yín wọn ò tẹ̀síwájú gbẹ̀yìngbẹ̀yìn náà àwọn náà ló máa kó bá olúwa rẹ̀ torí ẹrù yẹn máa ti pọ̀ lórí ìwọ nìkan ṣoṣo ẹ jẹ́ a máa ràn wá lọ́wọ́ nǹkan tó o bá nípa láti ṣe ìwọ ṣe é. abájọ tó lórin yẹn fi wí pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́nìkejì rẹ tọ́jú rẹ. bẹ́ẹ̀ ni ẹ tọ́jú ẹ̀
ewé ìwòyí náà tó ń gbọ́ wa láàárọ̀ tòní wọ́n tó rò bẹ́ẹ̀ pé o mọ̀wé mo mọ̀wé ayé tá a wà yìí ìwé ọ̀tọ̀ ayé ìwé ọ̀tọ̀ ni ayé ènìyàn ọ̀tọ̀ ni àìmọye èèyàn nílé ìwé rẹ pé òun ló mọ̀wé jù ní kíláàsì ṣùgbọ́n ẹ lọ wádìí ibo ló wà ní ìsìn ṣùgbọ́n tó yẹ pé ó mọ̀yàn ó dẹ̀ máa ń ṣàánú ó ti ga ju ẹni lé pé ìwé lásán lórí pé òun mọ̀ ń gbà yẹn tó fi ń ṣakọ ẹ̀yin ewé ìwòyí lásìkò tá a ṣe wà yìí a ṣe ń kàwé lọ́wọ́ ni a máa rí àwọn ẹgbẹ́ wa tó ń mọ̀wé tó wa ẹ jẹ́ á ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ wa pé òde kọ́ mi ṣe yìí òde kọ́ mi lélẹ́yìí yẹ́ mọ́ ṣùgbọ́n ó fi akọ sí i kò dà bẹ́ẹ̀ ẹ jẹ́ á ràn ẹnì kejì wa lọ́wọ́ Ọ̀túnba Animashaun náà tó bá ń gbọ́ wa náà ẹ tẹ̀síwájú ohun tẹ̀ ń ṣe ẹ máa ṣe níṣẹ́ níjọ́ kan ẹ máa gbárí ẹ̀ ẹ ti gbọ́ kò sóhun téèyàn ṣe ní dáadáa tí ò gbẹ̀sùn ẹ̀ tẹ̀ ṣe ní búburú náà á gbẹ̀sùn ẹ̀ torí kò sí ilé ayé báyìí ó ń yí ni ayé báyìí ayé sọ́tún ayé sọ́sì. ní ọ̀dọ̀ ti tèmi ohun tí bàbá wa tó ṣe yẹn ohun tẹ́ pé ẹlòmíì ò lè ṣe ni bẹ́ẹ̀ ni ohun tí a dẹ̀ rí pé ẹlòmíì náà lè ṣe ju ohun tí wọ́n ṣe lọ nǹkan tó ṣe yẹn ẹ mọ̀ bí mo ṣe sọ àmọ́ irú ìjàmbá tó wà fáwọn tí wọ́n ràn lọ́wọ́ tí wọ́n ti rí kúrò lọ́dọ̀ wọn tó yẹ pé àwọn lọ́dà bíi áńgẹ́lì tí Ọlọ́run rán sí àwọn ìdílé náà nígbà yẹn lákòókò yẹn àdẹ̀túmọ̀ ohun tí wọ́n ṣe yẹn wọ́n ṣe fara wọn o tó bá ń gbọ́ lọ́wọ́ báyìí kọ́ rò bí àwọn ṣe fúnra wọn ṣe fara wọn o àwọn generation wọn ni wọ́n ṣe fún torí àwọn ibi tí wọ́n máa dé tí àwọn yẹn náà táwọn náà tó máa dé lágbájá báyìí wọ́n gbúrúgbìn lẹ̀ ni nítorí náà àbọ̀ ìwé ìwòyí tí à ń gbọ́ra wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí o bá ṣoore lónìí tó bá ṣoore fún ẹni làkejì ó ò ṣe torí ara ẹ ní àsìkò yẹn o lákòókò yẹn o òun ṣe fún ọjọ́ iwájú ẹ ni bẹ́ẹ̀ ni òun ṣe fún ọjọ́ iwájú ẹ nítorí náà ẹ jẹ́ ká máa ṣe rere ẹ jẹ́ ká tẹpá mọ́ rere ìwọ tó bá jẹ́ ìwé ìwòyí ọ̀dọ́ ìwòyí àgbà àbí àgbà ìwòyí tó bá ń ṣe bí ẹ jẹ́ ká jáwọ́ kúrò ní ibẹ̀ kò ì pẹ́ jù o ìwọ tó bá rò bíyá ó ti pẹ́ jù kò ì pẹ́ jù rárá àti rárá torí àkókò kò dúró dẹnikẹ́ni bẹ́ẹ̀ ni irú ohun tẹ́ni yìí gbé ka irú nǹkan tẹ́ni yìí ṣe mọ̀ wípé ẹbí tí wọ́n ṣe fún yẹn àwọn náà máa ní lọ́kàn wípé èèyàn kan báyìí ti ṣe eré oore báyìí fún mi rí lẹ́yìn náà bá dé rúkọ yìí náà máa ṣe fẹ́ lómi ṣe ti rí pé oore tẹ́ ṣe yẹn kì í ṣẹ̀yìn nìkan ẹ ti ṣe fún yàn ẹ tẹ̀ tí wọ́n rán ẹ ti wá lélẹ̀ fún ẹbí mi wípé èèyàn gbọ́dọ̀ máa ṣe rere nítorí náà àwọn ìwé ìwòyí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa ṣe rere nígbà gbogbo bẹ́ẹ̀ ni. ẹ̀yin ewé ìwé tí ẹ̀ ń gbọ́ wa ní báyìí gbogbo tí ń gbọ́ wa tí ilé irinṣẹ́ wa rìn dé ẹ má yí kúrò lórí rédíò Tùǹgbá ẹ má yí kúrò ńbẹ̀ o torí ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí ni ètò ewé ìwòyí a lérò pé ẹ ti kọ́ nǹkan tàbí méjì nínú ọ̀rọ̀ tí a sọ lórí ìrànlọ́wọ́ nítorí náà ẹ kàn máa ṣe dáadáa ó lẹ̀san ìdàkejì náà ó ní ẹ̀san tiẹ̀ ewé ìwòyí àwa ni adarí ọ̀la.
àwa ni adarí ọ̀la bàbá táwọn èèyàn ti máa wò lé pé ayọ̀ àwọn ìyá ayọ̀ wọn yìí ó kún jù lónìí bẹ́ẹ̀ ni báyọ̀ wá sí kún ni mo mọ̀ báyọ̀ ẹ̀yìn tẹ́ ń gbọ́ wá lé náà láyọ̀ yín kún ẹ wo ntí ẹ máa bá tá a máa ṣe lénìí àwọn ìwé ìwòyí ló lè tó rọ́ṣẹ̀ tó kọjá ìyá bá ti pè báyìí táwọn béèrè ẹ dákun ságbà wòyí lọ́wọ́ àbí àbẹ́wò ìwòyí àwọn àgbà wòyí gan wà lọ ẹ má gé o ẹ má já ẹ̀rọ yìí àwa gan fẹ́ kí àwọn ọmọ wa lónìí ṣùgbọ́n lónìí yìí ẹ bá wa filẹ̀ fún àwọn ìwé ìwòyí torí lára àwọn tá a ti kọ́ sẹ́yìn àwọn ìwòyí fẹ́ béèrè òní ó béèrè òní ó dáhùn. ẹ mọ̀ pé ọjọ́ ajé tó ń bọ̀ yìí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló máa wọ ilé ìwé bẹ́ẹ̀ ni tẹ́bí tí wọ́n bá dẹ̀ wọ ilé ìwé lálákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ kínní ọmọ ní ká ń ṣe revision àbí wọ́n ṣe revision àwọn náà ń ṣe revision báyìí lọ́wọ́ àwọn náà ṣe revision bàtẹ́wọ́ fún rẹ̀. àwọn náà ṣe revision lọ́wọ́ báyìí fún mi. ká lè mọ̀ bóyá ẹ̀kọ́ àfikún láti ọdún tó kọjá ó yẹ yékéyéké ṣe ìṣèrántí. ṣe ìrántí. bó jẹ́ ìjẹ́ ìwọ ọmọ lẹ́ rántí ni bó jẹ́ òwe náà ni ẹ rántí ni. ìjọba tún yé ẹ̀sọ́ ẹ̀jẹ̀ àmọ̀ torí àmọ̀ nọ́mbà lẹ́ni o kò sí òǹkà láti kì í di ọ̀gbọ̀n bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa pè wọlé ẹ dárúkọ yín àti ọmọ ọdún yín àti oríkì yín láti ṣe ẹ̀sán ẹ wá sọ mo fẹ́ pàwé ni o. àbí ǹjẹ́ òun mọ̀ kan ni mo fẹ́ mú ẹyọ kan náà ni. adé tètè sílẹ̀. inú àwọn ewé yìí ti dùn. àbí onígbórí wọn pé wọ́n dùn ní wọ́n rẹ́rìn-ín ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa à ń padà bọ̀. ẹ̀kọ́ mọ̀ léde ẹ̀kọ́ mọ̀ Yorùbá ẹ̀kọ́ mọ̀ léde ẹ̀kọ́ mọ̀ Yorùbá ọ̀nàgànà ti dé hospital náà kúlà lè sọ wọ́n nílé kí ló jẹ́. ẹ fetí sí ìkéde pàtàkì yìí ìjọ Mountain of Transfiguration Gospel Church International ló ń fi àsìkò yìí pè gbogbo ènìyàn sínú ìṣọ́-òru alágbára olóṣooṣù tó máa wáyé ní gbogbo Friday kẹta tí wọ́n pe àkórí rẹ̀ ní àkókò títún ayé àwọn ènìyàn ṣe moment of renewing life èyí tí ó wáyé ní 21st of January 2021 ní déédé aago 12 òru di ilẹ̀ mọ́ gbọ̀ngàn ìṣọ́-òru rèé o Mountain of Transfiguration Gospel Church International tó kalẹ̀ sí Butterfly Estate Beach Road Owutu Agric bus stop Ìkòròdú Lagos fún ìtọ́ni tàbí àdúrà ẹ pè pásítọ̀ Ọláníyì Ilésànmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08035032069 tàbí pásítọ̀ Sunday Adégòkè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08036923481 tàbí pásítọ̀ Dáúdà Sunday sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08037134095 Jésù lolúwa. ẹ̀kọ́ mọ̀ léde ẹ̀kọ́ mọ̀ Yorùbá. ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ewé ìwòyí tí wọ́n bẹ̀ kí ni orúkọ ẹ. Esther kí ni. Adémọ́lá. Esther Adémọ́lá ọmọ ọdún mélòó ni ẹ. Ọmọ ọdún 12. ọmọ ọdún 12 kí lóríkì ẹ. Àjíkẹ́ ni. kí lóríkì ẹ. Àjíkẹ́. Àjíkẹ́ ó ti wọlé báyìí sìn ìjẹ́ òun mọ̀ àbí òwe èwo ló fẹ́ mú. Mo mọ̀ òwe. ó yá pa òwe kan fún wa. pa òwe kan fún wa. Òwe tí mo fẹ́ sọ ni pé bọ́mọdé òkú àgbà ní. bọ́mọdé òkú àgbà ní dà. àkọsórí kan bẹ tí a mọ kíra adìyẹ mi èyí tí mo rà òun kò sí so lè kà á. bẹ́ẹ̀ni.
ọ̀ya. Gbọ́mọdé kù. Adìyẹ. Èyí tí mo rà. Mo tọ́jú rẹ̀. Ó sì dàgbà. Torí ẹyin mẹ́wàá. Ok. Ó ta mẹ́sàn-án. Mo gbádùn ẹ. Ó fi lọ́rẹ̀ lé. Mo kú ẹ jẹ. Gbọ́mọdé kù. Ọ̀dà ní dà. Ẹ wo gbogbo ẹ̀yà ara lé ẹ bá ń bù látẹ̀wọ́. wọ́n náà mara mọ́tò. Àmín. Hello, ta ló wà mẹ́? ta ló wà ń bẹ̀ kí lorúkọ ẹ. Ẹgbẹ́ orúkọ mi lówó nàbí Daniel. Owólabí Daniel. ọmọ ọdún mélòó ni ẹ. Ọmọ ọdún 12. kí lóríkì ẹ. Akọ̀mú. Àkànmú. Olókì bàbá Yorùbá. èwo ló mú bẹ̀ ṣé ǹjẹ́ wọ́n mọ àbí òwe. Òwe. bóyá à ń gbọ́. Ẹni bá dàbí tí wàá já tẹlẹ̀ tútù. kí ló túmọ̀ sí. Tí èèyàn bá ṣe nǹkan gidi, dandan ni kó jèrè. wọ́n tún wọ̀ wẹ̀mí. ọ̀ya à ń gbọ́. Tó bí lé o, ó fi ara rẹ̀ kó síta. Àti òkú rẹ̀ kó sì ta kí ló túmọ̀ sí? Kí ló túmọ̀ sí? Tó bá tójú lé o, ó fi ara rẹ̀ kó síta. Kí ló túmọ̀ sí? kí ni òwe yẹn túmọ̀ sí kí ni ó fi ń bá wa wí. Téèyàn bá gbé ojúlé ogún, ọwọ́ ọ̀tá máa bàjá. Ó túmọ̀ sí pé ká tẹ pamọ́ṣẹ́ wa. bẹ́ẹ̀ ni. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ọmọ ẹ bá ń pàtẹ́wọ́ fún. ewé Ìwòyí. Ó sì ta ọ̀tàn ṣe é ráwọn ọmọ ẹ. ewé Ìwòyí tó bá gbọ́n sókè kí lorúkọ ẹ. Kí lorúkọ ẹ? 08113051009 tàbí 08056131009. kí lorúkọ ẹ. My name is Bọ́láńlé. My name is Bọ́láńlé. Kí lorúkọ ẹ? Kì í ṣe my name is Bọ́láńlé. Bọ́láńlé. Bọ́láńlé kí ni. Akíndéjọyè. kí lorúkọ oríkì ẹ. Àníkẹ́. ọmọ ọdún mélòó ni ẹ. 12. ọmọ ọdún 12. Méjìlá. ṣé owó ló ń pa ni àbí ǹjẹ́ ìwọ mọ̀. ṣo fẹ́ pàwé àbí ǹjẹ́ Ǹjẹ́ ìwọ mọ̀ èwo ló múnú méjèèjì? Òwe. À ń gbọ́ o. Ìjà kíkiri méjì àwo lójú ò bá rí mọ́ ọkàn lè gbàgbé. Ìgbẹ́ kínkínní létí àwo bójú bá kú òun bẹ̀ ọkàn ń kọ́ ọya kí ló túmọ̀ sí? Kí ló túmọ̀ sí? Bí àbá tẹ̀yọ̀ níbi ẹni ò lè gbàgbé. ìwọ tó ṣe bí ó ti lè gbàgbé Ẹni tó ṣùgbọ́n ẹni ṣe bí- tó ṣe bí sí yẹn kò lè Ẹni tó ṣe bí gbàgbé. a máa gbàgbé ṣùgbọ́n ẹni ẹni tó tí a ṣe ṣe sí sí. sọ́kàn rẹ̀ lè kú òun bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀. ire náà. Bẹ́ẹ̀ náà ni rí ẹ bá ń pàtẹ́wọ́ fáwọn ọmọ yìí. Àwọn ọmọ yìí dì wá lónìí ni wọ́n dì wá àwọn ọmọ yìí kó wá wọ́n kó wá ọ̀kàrí wọ́n múra àwọn atọ́kùnrin èyí. ewé Ìwòyí àwa Ní ni adarí ọ̀la. 08056131009 08056131009 kí lorúkọ ẹ. hello Adébáyé Àdúgbà. ọmọ ọdún mélòó ni ẹ. 13 years. ọmọ ọdún 13 kí lóríkì ẹ. Àtúnkẹ́. ọ̀ya. Èwo ló mú nínú ẹ̀? Sówó ló mú ní àbí ìjẹ́ ìwọ mọ̀? Òwe. Dídùn ló ń dùn tá à ń bá rẹ̀ jẹ̀ kọ́. Ilé oge tó gé jẹ. Dídùn lódùn là ń bọ̀ rẹ̀ jẹ̀kọ́ ilé oge tó gẹ́gẹ́. Kí ló wé yẹn túmọ̀ sí? Wípé ká máa tọ́jú àwọn ọ̀rẹ́ wa nǹkan tó bá fẹ́. Nǹkan tí àwọn ọ̀rẹ́ nífẹ̀ẹ́ ara wa. ká nífẹ̀ẹ́ ara wa tó tiẹ̀ níbi tó sọ̀rọ̀ lọ yẹn ká nífẹ̀ẹ́ ara wa tí n bá délé ẹ tí mo bá jẹun kò sọ pé torí pé bí ń pa mí
lọ́dọ̀ mi torí ìfẹ́ tàjọ ní síra ẹ bá ń pàtẹ́wọ́ fún mi ẹ bá ń pàtẹ́wọ́ fún mi. ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ta ló wà ní ọgbà náà. ọmọ kékeré kan ni. kí lorúkọ ẹ. kí lorúkọ ẹ. orúkọ mi ni Kọ́yún ọ̀kan láwọn Kọ́yún. ọ̀kan láwọn Kọ́yún. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún 10 kí lóríkì ẹ. Àkànní. ṣé òwe ló fẹ́ pa ni àbí o fẹ́ sọ ìjẹ́ ìwọ mọ̀. òwe. à ń gbọ́ ẹ. à ń gbọ́. ilé ọba tó jóná ẹwà ló bùkún. ilé ọba tó jó ẹwà ló bùkún kí ló túmọ̀ sí. ó túmọ̀ sí ní wípé nǹkan tó bàjẹ́ tá a bá ti ṣe ó máa dá. ó tún máa dáa ju tàkọ́kọ́ lọ ẹ wò kódà àwọn ọmọ yìí wọ́n ń pa òwe wọ́n dẹ̀ túmọ̀ rẹ̀ àwa tí a ṣe dáadáa lẹ́nu ẹ̀kọ́ wa ní sáà ètò ìgbẹ̀kọ́ tó kọjá tí a bá jókòó tá a wo bí tá a ti ṣe àṣìṣe a tún máa wá ṣe ju dábàá ṣe dáadáa ju bá a ṣe ṣe ní ìtọ́ kọjá lọ ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ bá ń pàtẹ́wọ́ fún. ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ta ló wà ní ọgbà náà. ọmọ kékeré kan ni. kí lorúkọ ẹ. Hello. kí lorúkọ ẹ. orúkọ mi ni Adébísí Ọdún Ayọ̀. Adébísí Ọdún Ayọ̀. ọmọ ọdún mélòó ni ẹ. bẹ́ẹ̀ni ọmọ ọdún 12. ọmọ ọdún 12 kí lóríkì ẹ. Àkànwó. ṣé òwe ló fẹ́ pa fún wa ni àbí o fẹ́ sọ ǹjẹ́ ìwọ mọ̀. ṣé òwe ló fẹ́ pa ni àbí o fẹ́ sọ ǹjẹ́ ìwọ mọ̀. mo fẹ́ sọ. mọ́mí bá a sún sẹ́yìn màmá wa tó wà ń bẹ bá a sún sẹ́yìn. ọ̀yá èwo ló fẹ́ sọ ń bẹ̀. sówe ló fẹ́ pa fún wa ni àbí lára àwọn ǹjẹ́ ìwọ mọ̀ tá a ti sọ lórí ètò lọ́dún tó kọjá. lára àwọn ìbéèrè. lára àwọn ìbéèrè òwe tàbí ǹjẹ́ ìwọ mọ̀ là ń sọ nípa ẹ̀ sówe ló fẹ́ pa ni àbí ǹjẹ́ ìwọ mọ̀. mo fẹ́ pa òwe. ọ̀yá pa òwe mọ́mí ẹ̀ sọ sẹ́yìn mọ́. ọ̀yá pa òwe. Okay. à ń gbọ́ bóyá pé ó ṣẹ̀ bá wa bẹ̀rẹ̀ ètò ní láìpẹ́ ni ẹ̀yin tí ẹ ti bá wa bẹ̀rẹ̀ ètò láti ìbẹ̀rẹ̀ ètò ní a ní pé tí wọ́n ti pè wọlé bá dárúkọ yín orúkọ yín ọmọ ọdún yín àti oríkì yín ẹ wá bá wa sọnù ẹ̀ èwo lè fẹ́ fún wa ṣé fẹ́ sọ ǹjẹ́ ìwọ mọ̀ ni àbí bẹ́ẹ̀ pa òwe fún wa lọ́nà kan tá a kọ́ ní ọdún tó kọjá tán náà lẹ̀. ewé ìwòyí kí ni orúkọ ẹ. Adélékè kíni. Adélékè olúwa ṣe yìí ọmọ ọdún mélòó ni ẹ. yí rédíò yẹn wá sálẹ̀ dáadáa. ọmọ ọdún mélòó ni ẹ. 7. ọmọ ọdún 7. kí lóríkì ẹ. òwe. kí lóríkì ẹ. màámi ẹ bá a sún sẹ́yìn màámi ẹ ṣọ́ra yín o. Àyìndé ó yá ǹjẹ́ ìwọ mọ̀ ló fẹ́ mú ni àbí òwe. òwe. à ń gbọ́ o. màámi àwọn ọmọdé ò tó pẹpẹ àti ẹ̀yin àgbàwò yìí ẹ sì ti pè lọ́sẹ̀ tó kọjá o. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àti ẹ̀ ọ̀ màámi. àgbàwò yìí ló pàwé fún àkíyèsí. ọmọdé wòye ọ̀yá pa òwe tiẹ̀. màámi wà níbẹ̀. ṣe wá rí o ọmọ yìí ó lè wá ní òwe kan tó fẹ́ pa ó lówe gidi tí màmá sọ pé kó sọ pé ọwọ́ ọmọ náà ò tó pẹpẹ. ọmọ yẹn lówe gidi. a tún gbọ́ ọmọ náà ò tó pẹpẹ. ẹ̀yin màmá wa kí ló dé ṣé wọ́n ti fẹ́ ṣèdánwò ẹ̀ bá wọn lọ sí yàrá. ewé ìwòyí lọ́wọ́ à ń bẹ̀. hello. ohun rẹ̀ ń tiẹ̀ jágara kí lorúkọ ẹ. Abdullahi ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ ọdún 9. kí lóríkì ẹ.
Àyìndé ó ṣọwọ́ àwọn Àyìndé Ó ti ṣe. ó yá mú ìjẹ́ wọn mọ̀ tàbí òwe. Òwe. ọ̀ya à ń gbọ́. Adìẹ funfun kò máa ń rẹ̀ lágbà. Adìyẹ funfun kò mọ iye ìlágbà dúdú ńkọ́. ọ̀ya kí ni o. Àgbàlagbà tí ń ṣe ní ọmọdé. ọ̀ya kí ló túmọ̀ sí. Àgbàlagbà tí ń ṣe ní ọmọdé. àgbàlagbà tí ń hùwà ọmọdé Adìẹ funfun kò mọ kò rẹ̀ gbọ́dọ̀ ẹ̀ lágbà. lágbà. ẹ wo ibi tọ́mọ yìí ẹ wo ibi tọ́mọ Àgbàlagbà yìí tí ń ṣe bí ọmọdé. ó túmọ̀ sí pé ibi tó bá ti yẹ ká ti bá. ẹ má túmọ̀ ẹ. náà òun náà ni àgbàlagbà tí ń ṣe bí ọmọdé. Òun ti tún Àgbàlagbà tó ṣe àgbàlagbà tó ṣe bí ọmọdé. tẹ́ kó ṣe tó rẹ̀ lágbà. wọ́n wò pé ibi tó ti yẹ ìwà tó yẹ ká bá lọ́wọ́ ọmọdé Ọwọ́ táwa àgbà. bá lọ́wọ́ àgbà. ọmọ yìí ní àròjinlẹ̀ ó túmọ̀ sí pé àwọn ọmọ yàrá ìkẹ́kọ̀ọ́ gidi lórí ètò ìwé ìwòyí. Ewé ìwòyí àwa ni àtàbí ọ̀la. Ewé ìwòyí tó tún wọ̀n bẹ́ẹ̀ kí ni orúkọ ẹ? Bẹ́ẹ̀ ni ká tó tó gba ìpè Ká tó tó gba fásitì pé, yìí, kí àwọn ọlọ́jọ́ bí. Alájà Adékòmáyà Síkírát ọmọ wọn ní Sàgámù ìyá Tàòfíkì Adégbàyì tẹ́ ẹ bá ń gbọ́ àwọn ọmọ yín ní ẹni ká kí yín pé happy birthday àwọn ní ẹni ká kí yín pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí o ẹ kú ayẹyẹ Alájà Adékòmáyà Síkírát ọmọ wọn ní Sàgámù ìyá Tàòfíkì Adégbàyì from láti ọ̀dọ̀ àwọn ọmọ àti ọmọ ní ẹni ká kí yín pé màmá ìgbà ọdún kan ni. ẹ ti ṣe ọdún eléyìí ẹ tún ṣe èyí tó ń bọ̀ tẹ́ ẹ bá gbọ́ tàbá kí yín. Màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Bákan náà ni mo fi àsìkò yìí náà kí ọ̀kan lára wa náà ni ìyẹn látọ̀dọ̀ tèmi Kendova ìyẹn láti Àkútè Kendova láti Àkútè àwọn náà ṣọjọ́ ìbí lónìí àwọn náà wà lára àwọn ọmọ tó bẹ̀rẹ̀ ọdún 2022 Apọ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ ni apọ̀ àánú Bẹ́ẹ̀ ni. wọ́n pọ̀ ń bẹ̀ àwọn olólùfẹ́ wọn pọ̀ ń bẹ̀ happy birthday Kendova long life and prosperity. a tún lè fi àkókò yìí náà kí èèyàn wa kan pàtàkì àìfẹ́ kéde má kéde náà kí ló dé náà. inú mi ń dùn ni. ẹ má yẹ kó rí ìbá Yorùbá wù. wọ́n ti fọwọ́ pa àyà. ọjọ́ ìtì tó náà ọjọ́ ajé tó ń bọ̀ ni náà àwọn tó jẹ́ kí ló gan dùn sọjọ́ ọjọ́ ajé tó ń bọ̀ ni. mo rẹ́ni tó máa mo ti rí àwọn tí mo mọ̀ pé wọ́n máa fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò. lágbára Ọlọ́run orí bẹ́ẹ̀ ó ṣe ló bẹ́ẹ̀ jẹ́ kí lóun mi máa dùn. ìṣe bẹ́ẹ̀ àṣẹ ẹ̀gbọ́n. bẹ́ẹ̀ ni kò yí padà Àmín. ilé bá Yorùbá Ọlásùpọ̀ Taiwo Jonathan ọjọ́ ìbí wọn ó di ṣé gbọdọ̀ Jonathan ní tiwọn ni. Ọlásùpọ̀ Taiwo Ọlásùpọ̀ Jonathan. ó di ọjọ́ ayé tó ń bọ̀ ìyẹn jọ Monday next week à ń kí n pé ìgbà ọdún Àti kí wọn sílẹ̀. happy birthday in advance Long life and prosperity. lágbára ẹ pé Àmín. ká ló bọ́ sí ọjọ́ ìwé ìwòyí níjọ́ bí Oh my Saturday God. báyìí sí àti dá nǹkan lẹ̀ àti já event center tó àgọ́ àwọn ò ti ti rí gbogbo ẹ̀ ó ti máa bẹ̀rẹ̀ lórí rẹ̀ kùtù. a máa manage ẹ bẹ́ẹ̀ ni ẹ ṣọpẹ́ lágbára Ọlọ́run Àṣẹ ìdìbò. ewé ìwé sọba gbọ́ sókè kí lorúkọ ẹ. Ẹ lórúkọ mi Samuel, láti ọmọ ọdún mélòó ni ẹ ọmọ ọdún 14, kí lórí kí ẹ akọni. Àkànní mùtúsọ oṣòwò àwọn Àkànní ọ̀ṣun àwọn alákànnì lẹ́nu. ó yá mú ìjẹ́wọ̀n mọ̀ títí ẹ tàbí òwe Mo fẹ́ pọ̀wé. ó yá pàwọ́. ọ̀sọ̀wọ́ òwe náà lónìí ọ̀yá o à ń gbọ́. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàbá owó fèrèfè. àti gbọ́ lẹ́ẹ̀kan ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbò wá kèrègbè Ó yá, tún iṣẹ́ pàwé tí mi. èwe bá bí àgbà kágbà ó mọ̀ ṣe kọ̀ torí gbogbo wa la níṣẹ́ tá a jọ àti ẹ̀ ti gbọ́ èèyàn rẹ̀ dì wa. ọ̀yá fún wa lóore mi Dá pa òwe mi. ìyá igi gbogbo má fi lójú, àgbègbè láti wò. igi gogoro má gún mi lójú òkèèrè láti ń wò ó kí ló túmọ̀ sí kí ni ìtumọ̀ ẹ̀? Ó túmọ̀ sí pé nǹkan tí wọ́n bá máa ṣe kó máa ronú sí láti bẹ̀rẹ̀. láti bẹ̀rẹ̀ ooo n téèyàn bá máa ṣe
kó ronú ti láti bẹ̀rẹ̀ kì í ṣe pé nígbà tí nǹkan yẹn bá wá dé lọ́sẹ̀ tó wá máa wá pé kí ni mo fẹ́ ṣe ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ẹ bá ń pàtẹ́wọ́ fọ́mọ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ẹ pàtẹ́wọ́ fún ewé ìwòyí àwa ni adarí ọ̀la. ewé ìwòyí tó tún wà ń bẹ̀ kí ni orúkọ ẹ̀ kí ni orúkọ ẹ̀. ewé ìwòyí. tó bá láǹfààní láti ti wá padà ẹ̀rọ yẹn kò tẹ̀ dáadáa ewé ìwòyí tó tún wà bẹ́ẹ̀ kí ni orúkọ ẹ̀ ìyẹn náà tó rebete. Okay. 08056131009 àti ètò wa lọ́nà bí àtàgbà pẹ̀kan tàbí méjì sí. bẹ́ẹ̀ ni ewé ìwòyí tó wà bẹ́ẹ̀ kí ni orúkọ ẹ̀ kí ni orúkọ ẹ̀. Owólabí Ẹniọlá ọmọ ọdún mélòó ni ẹ́. 10. ọmọ ọdún 10 kí lóríkì ẹ̀. Àdùnní. Àdùnní ọ̀yá mú ìjẹ́ ọmọ kan tàbí òwe. Òwe. À ń gbọ́. Bámi nọ́mọ mi kò dénú ọlọ́mọ. Bá nọ́mọ mi kò dénú ọlọ́mọ. Ọ̀yá túmẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Òbí. Ó máa bínú ta. Kí ló sọ? Ẹ tó máa tọmọ rí máa bínú níta. Ó bá wọn ní máa bínú. Ẹni tí wọ́n bá gbọ́ mọ̀ ẹ̀ wí ó máa donú lójú ẹni tó bá wí ṣùgbọ́n tó bá wọnú ilé tán yọ ọmọ bínú. ọmọ mọ̀ mi lù ó ti ìjọba ẹ̀ ti pọ̀ ní ìlà o kò dénú ìyá o kò dénú ìyá o. Ṣé ti rí eléyìí tá à ń ṣe ilé ṣe aláṣẹ àti olùdásílẹ̀ ilé iṣẹ́ ìnáda alẹ́ o. a ní láǹfààní láti gba ìpè pẹ̀kọ̀ mọ́ ẹ̀ka sáré lọ sókè náà à ń padà bọ̀. Pàmùpàmù jìgìjìgì ẹlòpẹ́ẹ́nì ó dàbọ̀ wọ́n ní kíyà ní ẹlẹ́kọ̀ọ́ àti ìlọlé ẹ̀jẹ̀ ká máa fẹ́ máa dágbére ni sọ̀bí kakimolu afẹ́ máa dágbére ni àti ìmọ̀ dágbére lórí ó ti fẹ́ pa kíní ẹ̀ má ti pa mọ́ wa kí ló ṣẹlẹ̀ àdúgbò gbogbo ẹ̀yin àgbàwò yìí tẹ fún àwa ìwé wòyí ní ààyè tẹ fún wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti lè fi pè wọlé sórí ètò adúpẹ́ lọ́wọ́ yìí wọ́n ní tabadúpẹ́ orin àná àáfírí mi ìgbà ni pẹ́ẹ́lí bá lè máa fún àwọn ìwé wòyí láǹfààní láti lè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti pè wọlé lórí ètò náà fi ń dúpẹ́ akí gbogbo ọ̀dọ́ wòyí a sì tún kí gbogbo àwọn ìwé wòyí tí wọ́n pè wọlé sórí ètò inú ẹ ti múnú wa dùn jù kódà inú àwọn òbí wa gan tó ń bẹ nílé inú wọn gan dùn orí wọn gan wú bẹ́ẹ̀ ni ẹ ṣeun gidi gan ni ọlọ́run tún máa túbọ̀ fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye sí lágbára ọlọ́run akí aláṣẹ àti ìdarí iléeṣẹ́ rédíò tó ń gbá 100.9 FM fáfàní láti fi gbé àṣà wa lárugẹ láti fi gbé èdè wa lárugẹ láti fi máa mọ gbogbo ohun tí ẹ ká mọ̀ nípa ti ilẹ̀ yorùbá àdúpẹ́ lọ́wọ́ yìí o àwọn ọlọ́wọ́ bá tì ní wá kẹ́ lọ́gbọ́n ti ní efficient ẹ̀bẹ́ ni ọbẹ̀ nílẹ̀ agodo pẹ̀lú abọ́ṣe ń gbé sọ́ọ̀tún náà gbé sósì bákan náà kí Sussman Sadiq Akínwolú àwọn ẹ̀rọ ayélujára Daniel Adébáyọ̀ àwọn náà gbẹ̀yìn wọ́n dúró tí wà ní ọjọ́ mix everything bọ́ ẹ ṣeun gidi gan ni bẹ́ẹ̀ ni orúkọ tèmi ò náà ni Olúṣùsì àti mímọ̀ tí àǹtí Síra kí ni ìpinnu yín fọ́dún tuntun 2022 ká ní ìpinnu rere ìpinnu náà jẹ́ ká dẹ̀ mú ká mú ṣe bẹ́ẹ̀ ni dáadáa dẹ̀ ló máa já sí fún gbogbo wa ó tún di ọjọ́ mẹ́jọ lórí ètò ìwé ìwòyí ẹ lè pè mí sórí 08183752266 lẹ́ẹ̀kan sí 08183752266
08083752266 Olasupo Taiwo àkọjọ bí tó ń bọ̀ lọ́jọ́ ajé. ó ní ẹsẹ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ọ̀túnba ní màsà bẹ́ẹ̀ ṣe ń ṣe òun náà ní kẹ́ ẹ mọ̀ ṣe ẹ mọ̀ yí padà o orúkọ tèmi ò yí padà Olasupo Taiwo lórúkọ tèmi ọjọ́ Monday lọ́jọ́ bíi mi ẹ̀ ń tọ́ fẹ́ fún mi kọ́kọ́rọ́ mọ́tò mo wà nílé iṣẹ́ báyìí o ẹ máa gbé bọ̀ ká lè máa celebrate ẹ̀ láti òní lọ Olasupo Taiwo lórúkọ tèmi.